ó ti a ní sinmi ọkàn rẹ̀ àfalẹ̀ ayé lè dọ̀ lójọba gbogbo àwọn tó bá pètè ju ń kórí ara rẹ̀ orí rẹ̀ lè gbé bọ̀dì kọ́ máa ṣẹ́kù kọ́ máa rí ṣòro ayé lè sọ mọ́lẹ̀bẹ̀rẹ̀ wo á lè gbé jẹbọ̀ kọ́rọ̀ yàrá àti ẹ̀wá níbi tí ọba ìjọba rẹ̀ dé báyìí àti olómìnirin gbogbo ẹ̀ tí ní ẹnì pé ọdún kan a máa gbọ́nbò mi bó ṣe bọ orúkọ ìlú yẹn jẹ́ orúkọ ẹ̀ ní bàjẹ́ láéláé tí ayé bá ń jẹ́ ayé orúkọ ẹ̀ ní bàjẹ́ gbogbo bí ìṣòro rẹ̀ bá máa wọ́ ọlọ́ àtìkù ṣòro bẹ̀ ó lè ní ìṣòro ayé ní mú ọ lè dá mú ọ ayé ní ẹ̀dá ọ̀la mú ọ gbogbo ra pátápátá náà ní ìdààmú ìyá ìyá orí aná o nga ní gbábá tí sojú ọlá àjẹká lẹ́sìn bọ́ọ̀wé tí ọ̀rẹ́ ọ̀rẹ́ bá ti kú náà bàtílé bá kú wọ́n bá fi sílẹ̀ náà jẹ́ kó bàjẹ́ kó bá tó mí náà lè gbọ́ láyé ṣùgbọ́n àbùkù lè kọ́ látọ̀ sí ojú alẹ́ rẹ̀ olóògbé ìjẹ́kàbù èrè àmọ́ pàtìlá náà gbéra alábọ̀ lẹ́gbọ́n àbàkẹ́bí lórí fíìdì ọba dáàbò gbọ́dọ̀ kó padà lọ sí ìdórí ìlànà ọmọ ọgbọ̀n wa máa ń túmọ̀ ayé ìṣẹ́ bí àwọn yẹn mi ń bá àtẹ̀rẹ̀ àwọn olókọ́ bàbá mi ní fábídé mi. Family ni o ṣe ti school dey okay. Wọ́n bọ̀. So en tó joyè lé nìyí kan náà ọmọ bàbá ní láti Venezuela. Ẹ̀ẹ́dẹ̀ pé wá bá ti. Mo fẹ́ lápọ̀ méjì bàbá ìpè mí ní ẹ̀mú ní à. Wọ́n bọ̀. Tí ọmọ bá dé ẹ̀ẹ́dẹ̀ wọ́n wá fọdún rẹ̀ tó so yẹ ẹ̀mí ilé ẹ̀mí ilé. Afuapẹ́ ọmọ mi là. Eriwo yọ. Àyàwó ìyàtọ̀ ọmọ orí wa ti pé Olùfà kan ó gbé ìtàn ó ní tá a bá rántí ikú ká ṣe ẹni lóore tá a bá rántí òfò ká mọ̀ háwà hájù ikú apẹni à ń pè ikú apẹni tí ń pè ní àtẹ̀gbó àtẹ̀tọ́ àtẹ̀gbórí ẹ̀sìn fìdí ọ̀kan sọ́lẹ̀ sòròsò ìrànà lọ́dún bá kọ̀ọ̀rún mi làjànà bá ń sáwóre ilé olókùn sẹ̀ni adé elúyẹmí òkú wọ́n mọ̀ pé elúyẹmí òkú iṣẹ́ tó ṣe sílẹ̀ kò dẹ̀rùn ìlú rẹ̀ ni ìyàwó Adéjọkẹ́ tó wá síbí lẹ́yìn nǹkan tá a kàn fẹ́ sọ fún wọn ni wípé àwa mọ̀ pẹ̀lú Yẹmí òkú ṣùgbọ́n káwọn náà ṣe àtúnṣe kì í ṣe àwọn láàrin àwo olódùn mẹ́rìndínlógún sọ́nà mi yé torí pé àwo tó bá ti bímọ sílẹ̀ kò rún o àwo tí ó bá ti ní aya àwo náà kò rún àwa gbà pé bá ṣe ń jókòó bá ṣe ń gbìyànjú èlénì àwa lè má rí pé Olúyẹmí wà láàrin wa ó wà bí o Adélẹ́kàn wà àwọn tó bá ṣe rere ní o kìí ṣe tó bá ṣe bí o Adélẹ́kàn wà láàrin wa bá ṣe jókòó yìí gbogbo àwọn tó ti ṣe rere ọjà lọ wọn wà láàrin wa kọ́nà má dẹ̀ bá bùsùn wọn jẹ́ o kọ́nà Olódùmarè kò tún bùsùn wọn ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo tí Olúyẹmí fi sílẹ̀ kò ní bàjẹ́ o kò dẹ̀ ní ra kí ìyá ìkó wá tún àárín awo ṣe
tàbí pé tí wọ́n bá ti ń sọ̀rọ̀ awo níbì kan kó má sọ pé àwọn ajẹ́bọ nìyẹn tàbí nǹkan kan Ọlọ́run Olódùmarè àtọ́nà ń ṣe o ẹ̀ní rí dààmú ọkàn yín abalẹ̀ àbọ̀rọ̀ àbọ̀yọ. ẹ̀dá mẹ́jọ sẹ́rí ẹ̀jẹ̀ kọ́kọ́ mo jẹ́ ìyẹn tó dúró bàbá kan sọ̀rọ̀ mo ń wò ó ti fi ọba ní ìfanàfẹ́ dá ìlú obìnrin náà ó sì kejì rẹ̀ obìnrin yẹn ṣe dáadáa Olódùmarè mẹ̀kẹ́kọ́ ọ̀rá padà sí orí ìlú sẹ́rí abẹ́rẹ́ bá ti lókun di ìsọnù ọ̀nà ìsọnù ọmọdé ní ìsọnù sẹ́rí ibi tó dé jókòó ibi tó dé tó lè jẹ́ báyìí aláàmà fọ́bìnrin ìbéèrè tòlú yẹmí tó kú gbọ̀kọ́ tó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìṣù kékeré tó gbé dání àdẹ́gbẹ̀gbẹ̀rún ṣú oore Olódùmarè àti fún ọ oore ìdùnnú ní o ọ̀nà ìkábàámọ̀ o àmọ́ mo di kéèké ẹ̀sẹ̀ kan omi ti kéde ìlú yẹmí wọ́n bá tó lùmínì ní wọ́n bá tó ní kòkòrò fínà tí a dárúkọ lùmínì mú ní sáàdì fún ayá orí o Ọlọ́run jẹ́ kọ́ra padà torí bú wọ́n tó padà wọ bíi ọmọ rẹ̀ àwájú ìlú yẹmí kan lọ ọmọ rẹ̀ àwájú wọ kan lọ wà lánàá tó ó ṣe alánàá sẹ́kù abẹ́ ẹ̀kọ́ sí orí ọkọ̀ ọ̀kọ́ nílò ayé ní ẹ̀kọ́ tẹ wà máa wí wà máa sọ ayé ní gbogbo bá tẹ jẹ́ à ń ṣàdó àwọn olóṣù gbangba báyìí agá ní gbọ́ ẹ̀jẹ̀ pé kọ́rọ̀ gbogbo ra pátápátá ọ̀dẹ̀ lọ́wọ́ agbẹ̀yìn ti àná o èmi kò àwọn ayé ìfúkọ̀ òsì ìwà náà là ń lò àgbàmà àkókò ní ọ̀pọ̀lọ̀ jẹ́ kí ẹni lè gbẹ̀yìn gbogbo rẹ̀ náà iṣẹ́ rẹ̀ lè dẹ́sẹ̀ mọ́ Ọlọ́run bó o ṣe gbàgbé ọ̀nà ṣe lọ wà ní kí ọmọ máa pàdé orí wà bójú Olódùmarè pàdé ọ̀run mi là máa tarí iṣẹ́ sí ọ̀run mi là bá ń kọ́ ọ̀yàn jẹ́ o nǹkan tẹ̀ ní bàjẹ́ ìyáálé ẹ̀ náà kan ní bàjẹ́ o Ọlọ́run gbé ọ̀pá mọ́ o Olódùmarè gbé ọ̀pá mọ́ olóògbé tó lè jáde kó sọ pé ìyàwó ẹ̀ yọ ní ṣùgbọ́n àdúgbò lọ́wọ́ Ọlọ́run níjọ́ tí a máa ṣe kiri rẹ̀ bẹ́ẹ̀ yẹn ayé lọ́fẹ́ sọ gbádọ̀ fún ìjọ́nà mọ́ sọ pé àti pẹ́yẹ bẹ́yẹ kú o ẹni pariwo àmà báwo rí o àrẹ̀páwọ̀ náà àrẹ̀páwọ̀ gbogbo rí àwọn ọjọ́ alẹ́ tí a náà máa dá o lóòwò ọgbẹ́gbẹ́ ní sẹ́kájú lẹ̀gẹ́rẹ́ kan ní ọwọ́ ọmọdé ní àwẹ̀ àrẹ náà wọ́n bí wọ́n dáṣe lọ́wọ́ àti fún ẹ̀tọ́ àgbẹ̀. How many minutes? How many minutes? 30. So gẹ́gẹ́ bí a ṣe ṣe ayẹyẹ ọdún Ifá àgbáyé ẹ kí ni ohun tí Ifá sọ fún àwọn ọmọ orílẹ̀-èdè? Ìtura fún Ifá sọ pé gbogbo ẹlẹ́sìn ìpínlẹ̀ gbogbo àgbáńlá ayé ló máa dá lọ́dún ni kò sí kú òjijì kò sì sí wàhálà gbogbo ẹ̀ tó bá ń tọrọ àlàáfíà máa tó lọ́wọ́ èsì ẹ̀sùsọ̀ ẹbí sọ̀hún ọgbọ́n mi ọ̀tẹ̀ kò sí bẹ́ẹ̀ lọ́dún mọ́ ilé gbogbo ti dé àmọ́ ntẹ́fà sọ ni pé gbogbo ẹni bá wá kíwọ gan bọ́ bá sáré jù tó bá mọ̀ ní kó ṣe kẹrẹ ẹ mọ̀ fojú lé náà lè lò anybody tó bá dọ̀dọ̀ rẹ ní ọba ní sílé kó gbé fò oore ń bọ̀ oore ńláńlá tí ó lè rún ó ti dé ìfọ́ ọdún nìdá púpọ̀. Ìmọ̀ràn wo lẹ́ni fún ìjọba bàbá wa pé kí ìjọba náà ó lè gbé ẹ̀sìn ìbílẹ̀ lárugẹ? ẹ̀sẹ̀ ẹ̀ ń bá kú òǹgbẹ ń bá sọ̀kalẹ̀ ìjọ Sunday a tún dìde a lọ sáàfin àwa ń bẹ̀jọba gbogbo babaláwo gbogbo ẹlẹ́sìn ìbílẹ̀ lọ ń bẹ̀jọba òye ìṣẹ́ onífàlẹ̀ kan kí wọn kọ́kọ́ rántí àkọ́bí Ọ̀rúnmìlà lẹ́ni náà lẹ́yìn ẹ̀kún omi olóòkọlù ẹgbẹ̀rin ọdún lójú omi tó sára nínú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní òde ìsàlàyé lónìí báyìí kí a lọ rántí Ọ̀rúnmìlà torí ọ̀run lọ́mẹ́ni tí ó là mo gba ìjọba nímọ̀ràn kí ẹ má gbàgbé lẹ́sìn ìgbà nìgbà máa ń ṣe àti ẹlẹ́sìn kiri yóò nǹkan lè ṣe wọ́n ẹlẹ́sìn mọ́lé ń máa gbòòrò sí o ẹgbẹ́ àjẹbínú sí ẹlẹ́sìn kankan àbí ká ṣàdúrà fún wọn torí iṣẹ́ owó Olódùmarè ni lẹ́yìn Ọ̀rúnmìlà kò